lọ́bọ̀ ẹ̀nẹ́ lẹ́ o jẹ́ ká dáhùn ẹ̀nẹ́ lẹ́ o. Inú mi dùn pé mo wá sílùú mi. Ìṣẹ̀ṣẹ̀ máa wá o, ọ̀dọ̀ píríǹsì yìí a máa wá dáadáa púpọ̀. Gbogbo ẹ̀yin ìyá, gbogbo ẹ̀yin bàbá, gbogbo ẹ̀yin brothers wa, ọlọ́run bá san ilé san lórí. Àwa gbé látòrí bàbá wa ọba, bàbá wa Dèjì, ọba Àkúrẹ́, ọlọ́run bá wa pẹ̀lú bàbá. Amina. Ọlọ́mọ wàhálà wọn. Àmín. Ní tí ó lé wọn kúrò láàfin tí ó fìdí ààfin ọmọ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ fún bàbá wọn. Amina. Akọ́bẹ̀ abọ́lé ni bàbá wa ìmọ̀mú àgbà. Adama Allahu hayatahu. Fún gbogbo òlu Àkúrẹ́. Ọlọ́mọ wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Amina. Gbogbo àdúrà tí bàbá wa ṣì máa mọ̀ fún ìlú Àkúrẹ́ ń tọrọ fún wa ní gbogbo ọjọ́ mẹ́jọ ẹ̀rí wọ́n ti ń tọrọ tòní. Ọlọ́mọ sàjọ sẹ́mọ́ wọn náà. Amina. Bàbá wa Mufasir, bàbá wa Náìbí, gbogbo yín bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ máa ẹ̀yin ní bá ń gbọ́lá ìmáàmù àgbà fún ìlú Àkúrẹ́. Ọlọ́mọ jẹ́ ṣiṣẹ́. Amina. Gbogbo nǹkan bá dàrú kó tó dọ̀dọ̀ yín Ọlọ́run ti yanjú ẹ̀. Amina. Gbogbo yín la kí o. Pírẹ́sì ní àdúrà yín ní ká jẹ́ ó pọ̀ jù tọ̀. Lókè mi náà tẹnu má dúrà yín bá wọn. Gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yà wa youth. A kí ẹ̀yin náà. Ọlọ́run kọ́ dà yín lágbà. Amina. Ọlọ́run kí ẹ dàgbà. Amina. Ẹ̀yà bí a bá ẹ̀yin ìyá dẹ̀ mẹ́jọ̀gbó. Bẹ́ẹ̀ bá bímọ tó máa yàn bá dàgbà. Ọmọ náà pa sáláyé. Àwọn bàbá wa kan ní lẹ́yìn wa yìí. Níjọ́ kan wọn bàbá wa Khalifa ni o, Khalifa ẹni tá a wá torí ẹ̀jọ̀ kó Khalifa yìí. Níjọ́ kan wọn bẹ bí irú mi yìí. Béèyàn bá wá dàgbà, èèyàn wáyé pọ̀ gbádùn ayé náà. Ọlọ́run jẹ́ dàgbà. Amina. Gbogbo ọlọ́jà ti ń bẹ láàrin ìyá wa. Kátàkárà ti bẹ láàrin Ọlọ́run wọlé ìṣirò ara rẹ̀ yóò wọlé ọba oṣù táwa náà ẹ máa jèrè. Amina. Ọjà tẹ́yẹ́rà tí ó di tẹ̀wọ̀n Ọlọ́run ló jẹ́ wọ́n fi lọ yìí. Amina. Ẹ sì ní máa lọ gbóúnjẹ fọ́mọ yín lẹ́wọ̀n. Amina. Ọlá Qur'anul Azim. Àmín. Bọ́lá wo ti ṣe fún yín. Àmín. Ọ̀rọ̀ wa ọ̀pọ̀. Ọ̀rọ̀ wa ọ̀pọ̀. Àbá ní ìwọ lọ́hùn. Zunubi. Mithlu a'dadi rimali wa umrina kiso kayfa ihtimali. Zunubi. Mithlu a'dadi rimali wa umrina kiso kayfa ihtimali. Ọwọ́ yé òsìkì ayé wá. Àmọ́ bò ló ti wáyé náà. Wọ́n bí ọ̀sáré oṣù ìgbà súná. Bò ló ti lọ súná náà. Àkọ́kọ́ náà, Ọlọ́run tó ṣe wá ní Islam. Ó ṣe wá lẹ́yìn tí ń fi ní ìkàlẹ̀ fọ́lọ́. Ẹgbẹ́ wọn wọ́n gbàgbọ́ pé alhamdulillah. Dhunubi in fakkartu fiha kathiratan. Ẹ̀yin ìlú Àkúrẹ́
àfáàníà ẹ̀ṣẹ̀ mi tí n bá ronú lórí ẹ̀ṣẹ̀ mi tí mo ti ṣẹ̀ àti tí n tún ṣẹ̀ lọ́wọ́. فيها كثيرة ẹ̀ṣẹ̀ mi kò níye àmì ẹni ọwọ́ arántí ẹ̀ṣẹ̀ ẹni ọrántí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tọ́wọ́ arẹ́ rí pé àwọn náà dán nǹkan wò láyé gan o àwọn ẹni ọlọ́dún ọ̀gbìn yìí wá aṣẹ́mẹ́ẹ̀dọ́gbọ̀n láyé gan o ẹ̀rí lọ́wọ́ fi rántí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ inú rẹ̀ ò bàjẹ́ kò sí tó lè wí ọlọ́run nípa tútù bá náà. ذنوبي إن فكرت فيها كثيرة. bí bá ronú sí àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ píríǹsì bí bá ronú àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ àwọn ọ̀rọ̀ tí mo sọ àwọn àrìn tí mo rìn àwọn àwà tí mo hù dáadáa àwọn àmàrà tí mo gbà yàn tí ó sì dá. ذنوبي إن فكرت فيها كثيرة. àwọn ìdè bá ronú sí káfíìrà tó ẹsẹ̀ náà pọ̀ ìwọ náà wàá wò bó ti jókòó nù bó ti dúró nù ronú àwọn ẹsẹ̀ tó ti sẹ́yìn ìwọ náà ronú ọba ti kú lóògùn ní ọ àwọn òògùn tó ti ṣe fún yàn kí máa gbé e lọ láti fàbẹ́rẹ́ òun gún ọba ti fàbẹ́rẹ́ gún ọ̀sàgbàkọ̀ bí tó wà lọ́rùn sọ fàbẹ́rẹ́ gún ikú olè lábẹ́rẹ́ fi gún. ذنوبي. bàbá olóògbò wọn fẹ́ bí ọ ìjọ lè bá bẹ́rẹ́ gbólógbò pé kó gún ikú. ìbàdí ẹ̀wọ̀n ilé ẹlúgbò wọn ta padà níbi ọ̀gẹ̀dẹ̀ tẹ́lẹ̀ ó gbé sínú. wèrè mí inú ẹ̀yìn tẹ́lẹ̀ lóògùn ó tó wà lọ kọ́lé fún olúgbòhùn ọkọ lè tiẹ̀ tí ń gbé tó wà lọ kọ́lé fún olúgbòhùn. bí ọba wa bá tẹ̀ dága jẹ́ ńlọbẹ̀ nù ni bí ọba sílẹ̀kùn bí bàtú sílẹ̀kùn yàrá tiẹ̀ alóhùn dé lágbájábọ̀ ìkọ̀ yóò sì máa wílé kan yóò sì máa ṣe sọ́ọ̀bù àárí ti kú ṣe bẹ́ẹ̀. ذنوبي إن فكرت فيها كثيرة. àfààní mo ronú ẹsẹ̀ mi bí n bá wo ẹsẹ̀ mi lọ́wọ́ ìpín bá wà ronú kàfíìrà ẹsẹ̀ mi pọ̀ wọ́n ní àmọ́ ìwọ́lọ́. ورحمة ربي من ذنوبي أعظم. ورحمة ربي من ذنوبي. ورحمة ربي من ذنوبي أعظم. àmọ́ bí n bá ti túbà tí ń ṣe mọ́ sinna mo ṣe mọ́ sinna ẹlòmíì ọ̀dà bí igi bá bèrè kalẹ̀ ẹlòmíì lè rọrùn igi. ورحمة ربي من ذنوبي أعظم. ẹlòmíì ọkọ ìyàwó ẹ̀gbọ́n kò sì kọ ìyàwó àbúrò ọlọ́mọwọ́ ọlọ́run. ورحمة ربي ورحمة ربي من ذنوبي أعظم. ọlọ́mọwọ́ ọlọ́run bí n bá ti tú bá pè é ṣe mọ́ ìṣe sìnà mọ́ ìṣe kà mọ́ ìbá ti yàn jẹ́ mọ́ ìdá ti yàn rú mọ́ kọ́ máa dáa fún yàn kí wọ́n máa ń mímú gbé gbogbo ẹ̀ pàtì ìwọ́n ń sìn wọ́n ọlọ́run dáadáa kì í ṣe tí wọ́n ọlọ́run ọba fẹ́ wọ́n ọlọ́run àánú rẹ̀. ورحمة ربي من ذنوبي أعظم. àánú ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kò mójú kúrò fún yà ó tóbi gẹ̀ẹ́sẹ̀ tí mo sì ọ́ lọ ìwọ ọlọ́run. وإن تك غفرانا فتلك كرامة. ọlọ́run ọba ní pé mo fẹ́ jì ọ́ máa lówó ọlọ́run nìkan ni mo fẹ́ jì ọ́ máa lọ́lá ọlọ́run nìkan ni àáfàá mi ò láforíjì ọkà kéwù irú àwọn àáfàá àtàgbàjàgbà nù yóò tún máa wá lérí àṣírí máa ṣàṣe ẹbí àáfàá nínú sóò lè ṣàṣe kútí kú bá dé ó kùn àwọn tó gbé ọjà
àwọn tó lábúrú lọ́wọ́ ju tiẹ̀ wọ́n dà. وإن تك غفرانا فذاك برحمة إذا لم أكن يجزى بما قد تقدم. wọ́n tó ti síwájú ọmọ ẹ̀yà mi nípa àkúrẹ́ ta wáyé wọ́n tó ṣe ìwọ obìnrin náà wọ́n tó dá lára wọ́n tó ṣe. ọ̀nbẹ́nu ẹgbẹ́ àjẹ́ àbòsínú ọ̀nbẹ́nbẹ́ wòye àwọn tẹ́ ti fi rorí ni kọ́lọ́hún tó gbé tantalizer ní tó fi já gbà lẹ́nu. kọ́lọ́hún tó gbé sọ́púráìtì di tó fi já gbà lẹ́nu ìgbé ìjẹ́ ẹ̀jẹ̀ wá tó Second Republic ọlọ́run gbé pínsà dé kò sí ìyá tí wọ́n fún ní títí èmi máa bẹ yín mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀lé ìlú kọ́lọ́hún wá gbé wa. رمضان يمضي ليله ونهاره. àlọ́ azamu ìbọ̀lẹ̀ ń lọ àlọ́ tàbísírì ẹnu Ramadan yìí náà ni o. Ramadan. ẹjọ́ tá a bọ̀ ká sámú àkọ́kọ́ ẹ wo mọ́sálásí di kún àkúnfọ́ ẹ máa wo mọ́sálásí yìí lálẹ́ yìí ìyẹn mélòó. àwọn ọmọ yàrá kan bẹ sáǹsì ló dáná àwọn tó wá já pẹlẹbẹ nínú Ramadan náà Ọlọ́run ní ká yé. رمضان يمضي ليله ونهاره. àwọn ọlọ́run yẹn àgbà yìí náà sáàgbà yìí ti ń bọ̀ ọ̀dà okùn méjì àbùkù mẹ́ta àbẹ̀wò. okùn méjì bàbá sínú lónìí okùn méjì àbọ̀kẹ́ àbí ọ̀kẹ́ yọ̀ kan sáàwọ̀ àgbà. رمضان يمضي ليله ونهاره. wọ́n gbé dídí oṣù gan kábí súnmọ́ lọ́hùn ẹ̀yìn ìlú Àkúrẹ́ dídí oṣù gan ká ìbá òfọlọ́hùn ká sọ̀rọ̀ ẹ̀dá ara wa fọlọ́hùn ọ̀hún tún lọlé aṣẹ́wó láyé aṣẹ́wó pèsè evidence say nobody go come out for this month àgbà tó ṣe. رمضان يمضي ليله ونهاره. gbogbo tó ní abọ́sẹ̀ ló ń ṣe. àbí ẹ̀kọ́ ni so ní tó fi pèsè ọlọ́run kìí àmà ẹ̀tẹ̀ ìdí akọ́kọ́ wù sàárè àgbẹ̀ ọdẹ́bẹ̀ nísìn wọ́n tó pápólé ọ̀tá à ń sọ fún ọmọ kókò wá àti wáyé àfiwíbọ̀ ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àìsàn àwà ìpẹ̀lẹ̀ ilé gbogbo tá à ń ṣe àbò láti rí gbọ́ márùn pa wá máa wá jẹ́rù sàárè yẹn ọgbà ọ̀ kó yí padà máa sí lọ́hùn èsì ọ̀tọ̀ sí lọ́hùn ebi mùsùlùmí ni wọ́n pè ọ́ bàbá tó bí ọ ẹbí mùsùlùmí ni ìyá tó bí ọ ẹbí mùsùlùmí ni kí ló wá dé tí Islam tó practice Islam lẹ́yìn Islam kò sẹ́sìn mọ́. Kí ló ṣe ọlọ́run kò sẹ́sìn mọ́. ó ní inna ad-dina 'inda Allahi al-Islam. ẹbí dájú ẹ̀sìn lọ́dọ̀ èmi ọlọ́run àbí kúránù kan ọ̀hún. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ẹ̀sìn lọ́dọ̀ èmi ọlọ́run òun ni Islam kò sí dáàbò ọmọ kan yìí. إن الدين عند الله إسلام. àwọn ẹ̀sìn yòókù kò sí dáàbò ọmọ. ẹ má jẹ́ nìkan ọ̀tàn yẹn gbogbo tẹ̀ bá ń gbọ́ lórí Facebook àbí kíní kan ẹ̀sìn tẹ́ wa ń bẹ̀ yẹn wọ́n lójú ọ̀nà kálukú ọmọ sí ti ẹ̀kọ́ fagbá
bàbá ológun máa bá lọ àjọ pàdé náà. àwọn tí wọ́n sì yọ sọ tí wọ́n gbé tiwọn sí mẹ́ta ẹ máa sì ń sè àjọ pàdé náà. Inna ad-dina 'inda Allahi al-Islam. ọba tí wọ́n lè ní ọlọ́run tí mo ṣe ẹ̀dá yín. dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ mi òun lè jẹ́ ìṣe yìí o èyí tí ẹ wà bẹ́ẹ̀ ilé ṣe o. èmi náà èmi ọlọ́run sì mójútó. ọwọ́ ni wọ́n kan mọ́tò ọmọ mi ọlọ́dọ̀ ni wọn ò rí mọ́ mọ́tò tó gbé wálé wá fi hàn wọ́n. gbére mọ́tò dà wọ́n sì lọ́ọ́ fọwọ́ kí a báyìí nílò tó kù lẹ́kọ̀ọ́ wálé mọ́tò. Inna ad-dina 'inda Allahi al-Islam. ẹ̀yin ìlú Àkúrẹ́ ẹni náà àwọn di 28 ìbílẹ̀ bá sún lónìí nígbà táwọn ẹni ení ọgọ́rùn yẹn ti bá wọ sàárè ó di èjì àìmọye ti bá wọ sàárè ó di ẹ̀ta ọ̀kan tẹ́rù wọ́n ti bá lọ. tọ́ ọba lówó tọ́ lágbára mọ́ni sàtẹ́ ilé ìsẹ̀bí so lówó tó lè fi lọ lọ́mọ́gà bọ́ọ̀bá ti dé gbogbo tí ń jẹ́ pàlàpàlà ọ̀gbọ́dọ̀ sí gbogbo rádaràda ọ̀gbọ́dọ̀ sí ẹ wá wáyé lónìí ìyẹn lọ mọ́kà ó sì dé wákàtí márùn-ún àlọ wákàtí márùn-ún àbọ̀ lókè kí o sì tọ́ gbogbo àwọn atẹ́kùn ní wọ́n ti bọ̀ ọwọ́ adé náà kò tún wá bẹ̀rẹ̀ lóde ẹnì kan wá bẹ pọ̀ lọ mọ́gà pọ̀ lọ bì kan òun ní sílọ̀hún dáadáa yìí ẹ bẹ̀rẹ̀ ọ̀gá yìí. òun ní sílọ̀hún dáadáa tó ń ta ẹsẹ̀ kẹ́kẹ́ yìí kọ̀ lọ bí tí wọ́n lọ. ẹlòmíì dìde nìyá ni ẹ̀ẹ́dọ̀ ọ̀run ló mẹ́ni tí ó là eré ẹ̀ yí ayé ní ìnáyà láti mẹ́ni tí ó là èèyàn kí wákàtí má dà mú kọba ti yẹn jẹ kọdá ti yẹn ru ọtọjú ìyá yẹ ọtọjú bàbá yẹ àwọn aládùúgbò rẹ wọn bẹnẹfìtì lára yẹ gbogbo wọn bẹnbẹ kí ló tún mọ àníyàn rẹ dá sọmọdé kejì ọlọmọdéjọlá kìíní àtàyè láti mẹnidíọlá iṣẹ́ ọwọ́ rẹ ló fi wí láwọn ọlọmọdéjọlá kìíní dáadáa wo ló ṣe láyé ṣé ń tọ́ ń jẹ níyà rẹ jẹ kábíọ́lé rẹ. ṣé tó mu níyà rẹ mu kábí ọdẹ rẹ sásọ ọrẹ ń bẹ lára ìyá rẹ bí wọn bá wọ tọjá bí ìyá rẹ ọba tí wọn tọ da òun ní ìrọ̀lẹ́ ọlọ́run. Al-yawma fi rutbati al-'ulya lada Allahi. ẹ dà gbogbo jama yẹn délẹ̀ ìmọ̀mọ̀ ló dé. Wa fi ìmọ̀mọ̀ àgbàlódé. Imam Rudi. Àmọ́ tí o jẹ́ prince o gbé fáwọn sí àyè fún wa. Imam Rudi ní ti fáwọn ọmọ fẹ́ sí Imam. Imam ní kí gbogbo yóò jòkó lẹ̀. Ẹ wá pariwo ọlọ́run kárí bàbá Imam Rudi. Ẹdún wí gazi. Allahu akbar. Ẹ wá wí ẹlẹ́gẹ̀dá kádùkú ní ọmọ bá bẹ̀rẹ̀. Allahu akbar kabira. Àti bàbá màmá àgbà pé ahlan wa sahlan wa marhaban bikum. Bàbá Mufassir mọ́dé akramakumullah. Gbogbo jàmbá kí bàbá Mufassir ẹ káàbọ̀. Àti wọ àwọn ẹ̀ńtọ́rẹ̀ gbogbo yín la kí. Àkì púpọ̀. Bàbá Imam ńjọ́ tí ọlọ́wọ́n bá máa gbé àwọn màmú síwájú ọlọ́run jẹ́ ẹyẹ gbẹ́jọ́ náà. Àmín.
الناس إماما قال ومن سريتي قال لا ينال عهدي الظالمين إني جاعلك للناس إماما. أنا هو إبراهيم مسيولا ساجو bẹ́ẹ̀ bá ń bẹnu ayé tí ọba sáré ọmọ tiẹ̀ bá gbogbo àwọn tó bí wa rí ọmọ ni wọ́n sábà láfi di dáàdì lónìí ní dáadáa àrí ọmọ ni wọ́n sá ọlọ́run ní báyìí Ibrahima èyí ọlọ́run gbé kalẹ̀ rárá wọ́n ní àṣàyàn kí ló wá lọ. Qala wa min dhurriyyati. Ibrahima ní wọ́n lọ́wọ́ àwọn ọmọ mi ń kọ́ la ilaha illallah wa min dhurriyyati bó ti ṣe ní ọlọ́run àwọn àtìmí náà ọlọ́run tó wọn náà gbé kalẹ̀ ọlọ́run tó wọn náà lọ. Qala la yanalu ahadi az-zalimina. ọlọ́run ni wọ́n gbọ́ ìwọ Ibrahima àmì tó bá jálá kò sínú wọn ẹ̀ ní fọ́nà wọn ànábì ọlọ́run lọ́lọ́run bá wí ni kátó wá pè mí rí ta ànábì kankan bàbá imam ẹ̀mí yẹn kù. Amiina. nígbà tẹ́ ẹ ti ń bọ̀ láti inú ìyá yín ọlọ́run ti lẹ́jà ṣáájú ọlọ́run ti ẹ̀ńdọ́sì yìí látọ̀dọ̀ ààrẹ bọ́ọ̀lù kù sì ti ṣe yàn kọ̀ mátà pẹ̀lú ọjọ́ orí ẹ̀ẹ́dẹ́gbò bí ẹni tó ṣáájú gbogbo àwọn táwọn èèyàn ńláńlá ń tẹ̀lé lẹ́yìn ń gbẹ̀bẹ̀ abẹ́rẹ́ ọdún àwọn àkọ́bí bàbá tó tẹ̀lé wọn àti ọ̀lẹ́ wọn bákan náà jọ ni wọn. nígbà tó wọn bá àkọ́bí bàbá tó tẹ̀lé àkọ́bí bàbá tó wá bọ́ sí tó bọ́ sí nǹkan wọn wá lọ tí ń lò kárí ọlọ́run nígbò yẹn mímọ́. ẹlòmíì ké bẹ́ẹ̀ ti ń gbọ́rọ̀ kalẹ̀ lẹ́ẹ̀kan kò tó bẹ́ẹ̀ ààbò kò lè gbé kalẹ̀ báwọn. Alam tara anna Allah yakhtaru man yasha. ẹni bá wù ní sàlẹ́sà ọ̀sán ìlẹ́sà ni bàbá rẹ̀ náà. Bi'ilmi. ẹni mímọ́ ìmọ̀ ọ̀tọ̀ ọlọ́run ọ̀pẹ ní mímọ́. Wa fadli. ọwọ́ afọláfin. Wal imami ala nasi. àwọn àdìgbò àgùrẹ́ mokole ọlọ́wọ́. wọ́n aṣáájú àti wọ́n sì máa ṣe àmín àtẹni lọ́ọ̀lù àtẹni òjòló àtẹni tó àtẹni tí ò tọ́. Bi'ilmi wa fadli wal imami ala nasi. ẹ̀yin àgùrẹ́ ètò ọlọ́run nìyẹn. ọba tí ń tò ẹ̀yin lè plan àmì mi ọlọ́run èmi ni plánà. wọ́n bọ́ ẹlòmíì wí yóò rí kéwké dáadáa àmọ́ kò ní kù anẹ́bùa Muhammad anẹ́lòmíì bá bù àwa fiyọ̀ sí tiẹ̀ ló ti fiyọ̀ sí ti bàbá ìmọ̀mọ́ àkúrẹ́ yìí ọwọ́ afẹ́ dáàbò anẹ́bì ọwọ́ ní anẹ́bùa Muhammad gbogbo ìyá wa pé kí wọ́n ti máa kéwké Muhammad wọ́n yí padà anẹ́bùa Muhammad. èmi ò láìkí owó tó wà wọn bàbá wa ìmọ̀ ọ̀gá. Ilmul alim wa aqlul aqil ikhtalafa. هذا الذي منهما قد أرز الشرفا. هذا الذي منهما قد أهرز الشرفا. ìmọ̀ kò sí tó tó mọ́. gbẹ́rù bàbá ìmáàmù ni. bẹ́ẹ̀ yọ̀bá ní ìmọ̀ ìbí tẹ̀ fi sí ni ti lè kó. torí pé bí tó wà ní ìmọ̀ ló fi ti bẹ̀. Ilmul alim ìmọ̀ àtẹ̀lé onímọ̀. wa aqlul aqil ikhtalafa. àti làákàyè àtẹ̀lé onílàákàyè. هذا الذي منهما قد أهرز الشرفا. ìmọ̀ àti làákàyè ń bára wọn kù. tálàgbà nù wa ta ló jura wọn lọ. ìmọ̀lẹ̀ mi ṣe gbẹ̀rẹ̀ ìwọ làákàyè.
làákà yìí ní àwọn òtó bẹ́ẹ̀ èmi ìṣẹ́gbẹ́ rẹ̀ wọ̀ ọ̀mọ̀ wọ́n bára wọn fà. العلم قال أنا أرست غايته. bàbá ẹ̀ máa bọ̀ dà fún gbogbo ìlú Àkúrẹ́ ẹ̀ wá wọ etí ìmọ̀ ní àná àhárẹ́sì láyàtọ̀ ìwọ làákà yìí mo dùn ọ́ lórí gbogbo ọ̀nà èmi ìṣẹ́gbẹ́ ṣe àwa náà máa rò ó pé ní báyìí wàá pè yàn kí wọ́n làákà yìí làá fi mọ̀ ẹ bá wo bí màá fẹ́ gbà yọ. Nta ma wí ló pé ọlá Ọlọ́run ní bùyàn ìmọ̀ Ọlọ́run ní bùyàn ipò Ọlọ́run ní bùyàn mọ̀gàgbà kọ́ ọjọ́ orí kọ́. العلم قال أنا أرست غايته. ولكن قال أنا الرحمن عرفا. والعقل قال أنا الرحمن بعرفا. ẹ̀yin Àkúrẹ́ ẹ̀yin àfà ìmọ̀ni lè ṣe gbé ìwọ làákàyè dákẹ́ nígbà tó yí bẹ́ẹ̀ tán. والعقل قال làákàyè ní sọ orí tiẹ̀ tán ìwọ ọmọ olóòdù mi lọ làákàyè náà wàá fèsì. أنا الرحمن بعرفا. wọ́n ní gbogbo yòówù tẹ̀lé tẹ́ ẹ bá ké nínú òwò mímọ́ èmi ní òfin mọ́ èmi làákàyè náà máa fi dé pé alif bá tá sá jìm làákàyè náà máa ó lè mìíràn. فأفصح العلم إفصاحا فقال له بين الله في فرقانه اتصلا. بأجل الله في فرقان اتصفا. بأجل الله في فرقان اتصفا. فأفصح العلم إفصاحا فقال له إمام كاي أو أكون إمام فقال له ولا كاي أولوني ميلو ما في بيونيري ولا كاي بوتي منا ناتو بأين الله بأجل الله في فرقان اتصفا. بأجل الله في فرقان اتصفا. ó mọ fẹ́ bí ọ léèrè nígbà tó dùn mí lọ ebi mùsùlùmí ẹsẹ̀gbẹ́ yẹn wọ́n á fẹ́ bí ọ léèrè bí ayélujára lọ́wọ́ fi furqani ittasafa lọ́wọ́ kuranu láti bẹ̀rẹ̀ kan ẹ̀ lọ́wọ́ kuranu níbo lọ́wọ́ ti fi wọ́n làákà yìí parí ọ̀rọ̀ rẹ̀ kí ni ọlọ́run ọba tó ní làákà yìí èmi mọ̀ ní fi parí ọ̀rọ̀ rẹ̀. بأجل الله في فرقان اتصفا. àwọn òpin ìmáàmù wa ní mímọ́ wọ́n ṣe wàhálà ẹni o. بأجل الله في فرقان اتصفا. ilé Àkúrẹ́ bí máàmù yìí ti ṣáàpù ni tọ́ ṣáàpù nù kí ó tọ́ ṣáàpù nù gbogbo ẹni tọ́ ṣáàpù nù kágbọ̀rọ̀ kalẹ̀ ni ó ṣe wàhálà ẹni. وبان للعقل أن العلم سيد. wọ́n padà wá dà gbogbo ẹni tí ọba gbà fẹ́ni Ọlọ́run gbà fún ló jẹ ìyá àfikọ́ gbà fẹ́ni Ọlọ́run gbà fún. ara ní kejì rẹ lọ́ba ni ó dáa fún ọmọ ìyá mi tẹ̀lé bọ́ ọba tẹ̀lé bí ó pa ọ́ ara ò ní ọ́ ó rí fìtínà sábúrò rẹ ni wọn Ọlọ́run pé nǹkan fún gbà fún. òun náà máa yọ kó bọ̀dá mi lẹ̀ pé lọ́ra mi ni wọ́n yóò máa yọ ọ́ lẹ̀ fún ọ. àmọ́ kò sí tọ́ka mi mo lè tẹ̀lé àbúrò sí kan Ọlọ́run náà fẹ́ẹ́ ṣe tèmi ń gbòòdù ni ọ̀hún tó máa ṣàbí tí ojú Ọlọ́run ó ṣe kiri kan. فبان للعقل أن العلم سيد. بأجل الله في فرقان اتصفا. ó ti kẹsẹ̀ bọ́ra wọn. فبان للعقل ọlọ́run kàdára sí i. أن العلم سيد. فقبل العقل رأس العلم وانصرفا. bẹ́ẹ̀ fúnra yẹn lè rọ́nà lọ. ẹ gbà fúnra
yín bẹ́ẹ̀ bá gbà fúnra yẹn ìlera ọ̀nà lọ kò sì síbi kan láyé àwa àfa àwa la ní kì í ta èyí tó bá fi kì í ta lẹ̀ nù wọn lọ́wọ́ máa ti síwájú èyí tó bá fi kì í ta lẹ̀ nù wa lọ́wọ́ máa ń yẹ̀ síwájú àwa àfa la ní kì í ta ṣètánì ń wú ẹrù ẹ lọ yín wú ẹrù ẹ lọ ṣètánì ń wú ẹrù ẹ lọ wọ́n tún wá pàdé ìbìlísà. Falakiya àwẹ̀ dé o. akramakallah. Falakiya Isa. Falakiya Isa. ààrẹ ni kí ló ṣe ọlọ́run. adélé pé kí lè gbọ́ bí. ṣètánì pàdé ànábì Isa. ọlọ́run jọ dáa fún yín. ìsìláàmù yín ká ìdáhùn tẹ yóò bọ́ àwọn tá à ń dábọ̀ yìí jẹ́ ká mọ̀ pé ìsìláàmù kìrìtìkà. ẹ dàpọ̀ alájà ìjókòó ẹ mọ̀ jẹ́ mọ́ pa. ìwọ̀n ọlọ gbùrù ọ̀pọ̀dé ànábì Isa lójú ọ̀nà. Faqala Isa ila ayna tadhhab. ànábì Isa ní ìwọ ṣètánì níbo lọ ń lọ. Faqala Iblisu. èṣù wá dá ànábì Isa lóhùn pé òun béèrè ibi tí ń lọ. Zahabtu ila suqi. ó ní ń lọ ọjà ni ń lọ ọjà. Wa ma biyadika. nítorí ìwọ ṣètánì ọjà lọ́lọ́ ń lọ yìí kí wọ́n níbẹ̀ lọ́wọ́ rẹ tó ń wọ́ kí. Hiya tijaratun. ṣètánì ní business ni ọjà ni ọjà ni. Faqala wa kam fiha. ó ní ọjà ni àwọn olówó wà á ta ọjà fún. Faqala Iblisu al-khamsa. àwẹ̀ ti mú ọkùnrin yìí. Akramakallah. bẹ́ẹ̀ bá ń fọ́lù ń tàn gé ẹ̀ ti di pé àwẹ̀ ti dé. فقال إبليس الخامسة أولها الجور. ibo lọ orí ń lọjà kí ló bá lọ sí orí ń lọ ọ̀tajà irú ọjà wo. ó ní kí n ta lé lẹ́yìn. الخيانة jàmbá lé lẹ́yìn. والكيد. ètè lé lẹ́yìn. ó sì lọ gbọ́n tí ń lọ dà ó sì lọ gbogbo ẹ̀. nígbà tó ní alahasa lélẹ̀ tani ọ̀rà kì í ta lọ́wọ́ rẹ̀. فقال عيسى tani ọ̀rà kì í ta lọ́wọ́ rẹ̀. ومن يشتريه. ṣètàní wa kú ẹ̀yìn wọ́n làwọn kọ́sọ́mọ̀ ti wà lọ́jà. العلماء. àwọn tí ọ̀rà kì í dáhùn àwọn àfáàní ọlẹ́yìn ni. ẹ̀rí bàbá ìmọ̀mọ̀ ní ẹ̀rí gbẹ̀mí ti rí ni oorun ni kò kó òfin atẹ́gùn kankan ọ̀fẹ́ ń bíbà. oorun mú ọ̀rọ̀ ìmọ̀mọ̀ ẹ já sí èyí tí mẹlẹ́yìn wọn ẹ já ẹ sì ka sókè ni gbogbo ẹ̀ wọ́n á hit. ẹ̀yin náà rẹ́rìn àwọn kìíní ta góòlì wọn gba tẹ́gùn àwọn tá a ṣe bẹ́ẹ̀ nílé àlátẹ́gùn. ẹni sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. gbogbo ẹni tó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó mọ̀ pé lóòótọ́ ọlọ́run bẹ̀ ó sì mọ̀ pé lóòótọ́ òun wáyé òun sì kó bẹ̀ tí ọba ti sin lọ́hùn ayé òfò lọ́wọ́ tó ọba ti jẹ́ wákàtí mọ́ra àwọn ọmọ ọ̀la ayé ìranù ayé asán lọ́wọ́ wọ́n bí orúkọ rẹ̀ oníṣàrábàdì onílùkùmá onínájímù
wákàtí márùn náà wà á mọ́ ọ́dá bó ti bá ọlọ́run ọ̀dà. ó sì lọ́rọ̀ rẹ lẹ́nu bọ́ọ̀ bá lọ́rọ̀ rẹ lẹ́nu òtún lè rọ́dọ̀ lọ́dẹ. ó ní yá ayyuhal ladina amanu taqullah wa qulu qawlan sadida. يا أيها الذين آمنوا ọgbà yìí tẹ́jú mi ọlọ́wọ́ bá gbọ́ ẹ̀yin tẹ́lá gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ tẹ̀ mẹ́rin àyẹ́ ní nà. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. ẹjọ́ ọ̀rọ̀ dáadáa ọmọ jáde lẹ́nu yìí ọ̀rọ̀ dáadáa ìyá sọ́mọ jọ̀rọ̀ rí ọmọ jáde lẹ́nu rẹ sáwọn ọmọ ọ̀la rẹ nu má bọ̀ la rẹ jẹ́ gbogbo yóò tọ́ ọmọ rẹ lè ṣe fún ọ fàámọ́ra ọ̀rọ̀ rẹ ní ọ̀ṣọ́ ìyá kan bẹnu létí wá lọ ni gbogbo àwọn ọmọ rẹ tó bá ṣe ọmọ ẹ̀yin ọmọ olóríire ẹ̀yin ọmọ tẹ́ máa ṣàǹfààní bí ti bú wọn nù. اتقوا الله. ìbẹ̀rù ọlọ́run darí lọ́wọ́ ẹ̀rìn kọ̀ọ̀kan wá kátó wá fáwọn ìjọba wa ọba dúdú àríkì àmọ́ bọ́dọ̀ bá ń dá gbogbo ẹjọ́ tí ń dájọ́ àwọn òyìnbó wọn ni ọlọ́run gbé tí wọn ò lé èyí tí ò sí lọ́wọ́ come over òkìrùn ẹ̀nà iye bí alàbá yìí máa kọjá lọ. ọlọ́wọ́ máa dá àwọn máa lọ ọba wa kàti nàìjíríà ọlọ́wọ́ ni ẹ̀dùn náà ẹ̀dá wọn ló kò fẹ́ sinmi náà àwọn wèrè nù. يا أيها الذين آمنوا اتقوا الله. ìjọba wa wọn ò rí nǹkan ṣe. ẹ̀wù yàrá ni kú tẹ́lẹ̀ ẹ̀wù yàrá ni. ìjọ wọn ó sì débẹ̀ ẹ̀wọ̀rọ̀ tí wọ́n bá wa sọ àṣẹ káwọn láǹṣẹ̀ kì í dá kò sí lẹ́nu wọn. wọ́n búra lórí irọ́ kí ni wọ́n ṣe nísìn. wo iye tó jẹ́ dàní. wọ́n sì lọ ìlú mi ibi tí wọ́n jí owó wa kó lọ ibi wọ́n rí wọn bẹ̀. wọn ò rí bí wọ́n ti ṣèlú tí wọ́n ní. gbogbo wọn bẹ ń Saudi nísìn. gbogbo aláṣẹ wa wọn bẹ ń Saudi. àwọn náà mọ̀ pé báwọn bá máa lọ tún bá wọn bọ́ bá wọlé ó lè gbà á bọ́ bá wọlé kò ní í gbà á torí àwọn àbẹ̀kú tó ń fìyà jẹ. wọ́n bẹ bẹ́ẹ̀ níjà àti tọ́mọ̀ wí àti tọ́mọ̀ wí labẹ́ka lọ́mọ labẹ́ka àwọn kan wí tiẹ̀ labẹ́ka lọ́mọ labẹ́ka akadé akọ̀mọ́ni kà á dáa fún ọ. يا أيها الذين آمنوا اتقوا الله. ẹ̀jẹ̀ gbàgbé gbọ́ tẹ màtóbi bá mẹ́kú wá èmi rí. ẹ̀rẹ́ ìjẹ́ gbàgbé gbọ́ tí n bá fi iná jó yín. ẹgbà pé mi ni ẹ̀rọ sí ìyá kankan ìyàwó kí ni ìyàwó lè ṣe kò sí tí ìyàwó lè ṣe. ìyàwó ọ̀lágbára àti ṣe kankan bẹ́ẹ̀ bá sùn tẹ́ ẹni lójú oorun èmi ọlọ́run pèsè rí ibú bẹ́ẹ̀ ni kò lágbára kankan. gbogbo ẹjẹ bá mi lè yí ẹgbà pé èmi ni ẹ̀yin tí ẹ gbà bá takùnlọ ẹ payọ̀ lọ. وقولوا قولا سديدا. ọ̀rọ̀ rẹ̀ gbólóhùn rẹ̀ yẹjọ́ máa tẹnu yín jáde ẹ má pe gbólóhùn tí ó dà lóru ẹ má pe gbólóhùn tí ó fọ́ mọ́sálásí ẹ má pe gbólóhùn tí ó fọ́ sáárì ẹ má pe gbólóhùn tí ó destroy community. jọ̀rọ̀ rẹ̀ máa tẹnu rẹ̀ jáde ọba ti gbólóhùn. يصلح لكم أعمالكم. ọba ìlú bàbá nínú àgbẹ̀ ẹ wá wọ̀ náà oníṣẹ́ ìbá sílẹ̀ yuslih lakum a'malakum. ọlọ́run náà máa bá a lè gbé ó ní yuslih lakum a'malakum wọ́n tún iṣẹ́ yìí ṣe fún yín. ẹ wọ́n náà ìrìn tẹ́ ẹni tí ọ̀dà ní tún ṣe ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tí ọ̀dà ní tún ṣe àwẹ̀ tẹ́ ìgbà tó kù díẹ̀ wọ́n kà ó pé ó pé ìrún tẹ́ ẹ kí bó ti wò yí ń gbà ó pé lópin ìgbà tẹ́ ẹ bá ti ń ṣe kí ni tẹ́ ń sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu tẹ́ ẹ dà lóru tẹ́ ẹ dà dúgbòrú tẹ́ ẹ bẹbí jẹ́ tẹ́ ẹ fún ẹbí pọ̀ ọ̀rọ̀ kan yí àwọn yẹn wa ẹbí wọn ò mọ pàtàkì ẹ̀ ẹni okùn ẹbí bá tọwọ́ ẹ̀ já kò ní wà nínú. يصلح لكم أعمالكم. àtúnṣe ẹ ṣe fún yín bẹ́ẹ̀ bá ti rí mo ti ní ẹnu ẹ̀yin ìlú Àkúrẹ́ yìí nínú àwọn.
tún sẹ́yìn sí fún un. ويغفر لكم ذنوبكم. àdéhùn ẹlẹ́ẹ̀kejì dé kí ẹ bá bàbá náà fẹ́ràn wa púpọ̀ wọ́n yẹ fèrè lẹ́kùn ذنوبكم wọ́n yẹ fèrè lẹ́kùn tó ní wọ́n bá mo fìrí ẹsẹ̀ yìí jì àáfàá ní lágbájá ògbẹ́ mọ́sẹ̀ lọ́wọ́ ibi yẹ pẹ̀lú lóhùn àáfàá sáyẹn ọ̀tọ̀ ni tí wọ́n bá wá obìnrin ọ̀hún tó lóhùn wọ́ ọmọ ìwọ kó lóògbó ọlọ́run wa mú ọkọ̀ wa rọ́mọ náà bí lọ́dọ̀ sí ẹ. ويغفر لكم ذنوبكم. ilé wọn bá oníwọ̀ lọ́kọ̀ọ́kọ́ ló kíní yẹn fún ẹ wá àfáà. ويغفر لكم. ọlọ́kọ̀ọ́kọ́ ló kíní yẹn fún kí lọ́kọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ lò. ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta làwọn ó lò báwọn bá ti lò lẹ́ẹ̀mẹ́ta lọ́kọ̀ rẹ̀ ó tún wá gba nǹkan ìpadà bẹ́ẹ̀ bá wá ṣèyàn lẹ́ẹ̀mẹ́ta sọ́jà ọ̀tá ń sọ̀rọ̀. ويغفر لكم ذنوبكم. oníwàásí ni lágbájá kò bí ọmọ ṣe lóhun. ويغفر لكم ذنوبكم. ìyá súnà ni lágbájá kò bí ọmọ lẹ́yẹ. ويغفر لكم ذنوبكم. aláàbì ni lágbájá kò bí ọmọ ṣàwó. ويغفر لكم ذنوبكم. bẹ́ẹ̀ bá dúró àgbà kémi ọlọ́run yìí tẹ̀sí pé tí n bá ṣe èmi ní í ṣe ọ̀dọ̀ mi ló ti wá tẹ wá páyà mi gbogbo bó ti wù kó kírun tó gbogbo bó ti wù kó gbà rẹ̀ tó kọ́ ọmọ afọ̀sù mẹ́ta gbà á ìyá rẹ̀ wá ara rẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ ìyá tó bí ọ̀rọ̀ rẹ̀ wo àṣìyàwó rẹ̀ ẹ bú iyán ẹ sè ẹja tútù ẹ falákàsí ẹ kó pé sọ̀rọ̀ àǹdí ẹ̀ àwa lọ wò ìyá rẹ̀ ìyá wa ń jẹ ẹ̀kọ́ pẹ̀lú gúrí ayé rẹ̀ ò ní dá gbẹ̀yìn. ويغفر لكم ذنوبكم. wọ́n fẹ́rẹ́ ẹ̀sẹ̀ yìí nìyí tẹ́ bá yí padà. ìyá mi ta gbogbo séènì ẹ̀ séènì tí wọ́n fún láti ilé ọkọ máa mú lọ ilé ọkọ ìyá tiẹ̀ náà lọ́rọ̀ á fún ilẹ̀ tí bàbá rẹ̀ jogún fún ọ̀tá nítorí tiẹ̀ pé kí ọ̀nà lè rí pólì lọ kó lè rí yunifásitì lọ ìyá mi wà polongo ọwọ́ àdúgbò tó ọlọ́dí àrùn ọwọ́ àfi ìyá wọn sílé àlágbá ń bẹ̀rù wọ́n bá wù ọ wà lọ́sẹ̀ mẹ́ta wọ́n bá wù ọ wà lọ́sẹ̀ kan ìyá tún wọ́n bá wọn tẹ kíní fóònù torí ìyá ti dàgbà wọ́n tẹ ìgbẹ́ bí aago mọ́kànlá lẹ́nu ìyá tún wọ́n bá wọn tẹ ọwọ́ màmí ẹ má máa kí mi táìmì mọ́ra má wulẹ̀ kí ni wọ́n o má wulẹ̀ gbà rẹ o lọ túbẹ̀ yẹn ṣe tọ́ ọ bá túbẹ̀ wọ́n ṣe ọlọ́run tó gba gbogbo tó ń ṣe. لا تعص أمك يا ابن الخير إن بها. ìwọ ló mú yàn ń bá àyà ẹ ló fi dání tí ò wù ọkọ ọmọ ẹnu pé bá ṣe bẹ̀rù ọlọ́run àwọn ìyàwó wa bí bá ṣe bẹ̀rù ọlọ́run pé ìfẹ́ wù yàn wọ́n bá torí bó ní ta ara jùmọ̀ lára yín láti ó fẹ́ yín ọba dúkẹ́ ẹbí kìíní ẹbí sẹ́wọ̀n kí ló ti máa sọ bẹ́ẹ̀ ẹbí kẹta àwọn ìyàrá ọmọ tó jálọ yẹ pọ̀tù mi wọ́n ti máa dáhùn. لا تعص أمك يا ابن الخير إن بها. ọwọ́ sọ̀yà yẹn ọ̀sọ́dẹni tó ṣe pé kò wọ ọkọ mọ́ kò wọ ọkọ mọ́ ọkọ kan tẹ̀ láti ọlọ́run pé ìyàwó mi ọkọ mi ìyàwó mi ìyá náà ni ọ̀wá ló ń jẹ eré jẹ yìí ìwọ sì ń jẹ tọ́da. إن بها. ìyá náà ni ọ̀lásọ lára yìí ìwọ sì lásọ lára àwọn bàtà ẹsẹ̀ rẹ̀ wá pé mọ̀ra ní 87,000 lọ́ra àwọn lọ wọ ẹsẹ̀ yíyá rẹ̀ wá ní sílíbàsì ẹsẹ̀ wọn lè di ẹsẹ̀ ni wọ́n fi ń lélẹ̀ lẹ́yìn ibi tí wọ́n á já kúrò ní bàtà rẹ̀ ọwọ́ alùpùpù orí mọ́kà ọlọ́run ní gbáàgì rẹ̀ mọ́kà rẹ̀ ní bẹ́ńlẹ́tọ̀ lọ́wọ́ kàábà rẹ̀ ní bẹ́ńlẹ́tọ̀ túnṣe wò bẹ́ẹ̀ ni kò tún irun ṣe kọ́ mọ́ wàá rówó mọ́kà ọlọ́run ó sì fún ọ lábẹ́ takunla. takunla. ìbẹ̀rù ọlọ́run làkọ́kọ́ bẹ́ẹ̀ bá fi gbogbo ayé kéwù tó sì máa ń tọ́lọ́run sí lọ́wọ́ ọlọ́run ní wò yìí ó ti ń ṣe lọ́wọ́ ní ibi tó ń ma kéwù dé bí a bá ti bẹ̀rù ọlọ́run báàtì òfò ní gbogbo ẹ̀. وقولوا قولا
سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم يصلح لكم أعمالكم ọlọ́run ní wí bẹ́ẹ̀ o. ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله ẹni ojú kuranu ní فقد فاز فوزا عظيما ẹ̀yà àgbélé lọ́dà fún yín abẹ́ nọ̀ ní báyìí àwọn ànọ̀ ní báyìí. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ẹ̀rí etí bàbá máa wí fún wa bàbá ṣe máa lágbẹ̀ẹ́ wọ́n máa ń yí ọ̀tá ẹ̀ lọ́wọ́ wọ́n máa ń yí ọ̀yẹ́ lọ́wọ́ àwọn rasulullah ẹni bá tẹ̀lé tọ́lọ́ àti tòjíṣẹ́ faqad faza ẹni ní ti jèrè irú èrè wo fawzan èrè kan aziman tó tóbi lọ́dọ̀ ọlọ́run ò ní sọ̀rọ̀ kọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn èèyàn là á sọ̀rọ̀ láàrin ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ nǹkan. الله الرحمن ẹni la ilaha illallah. لا إله إلا الله mo ṣe bẹ́ẹ̀ wí dáadáa ní ẹ̀yà àkúrẹ́. لا إله إلا الله ẹbí ẹlẹ́gbẹ̀ta ní kọ́lọ̀ wọn dá wa lóhùn. لا إله إلا الله الله هو الرحمن ọlọ́run òní náà lọ bá àjọ kí ayé. يرحم كل شيء gbogbo nǹkan lọ́rùn kẹ́ gbogbo nǹkan sà. ẹ̀yin nìkan kọ́ lọ́rùn kẹ́. oníwọ̀ yẹ lóko máa la tẹ àyè mọ́. àwọn tẹ́ ẹ mọ̀ lẹ́mọ̀ èmi ọlọ́run mo tún káwọn ẹ̀dá kan ẹ̀ mọ̀ wọn. ẹ̀yin wọn lẹ́yìn dáyé. gbogbo nǹkan lèmi ọlọ́run sàánú. يرحم مؤمنا ẹni ẹgbẹ̀rún ọlọ́run la gbọ́ ń ṣàánú ẹ̀. ولا يزيد بمؤمنين kìí wá ṣe pé torí tọ́gbà mi gbọ́hùn ní fi ń wá lékún ní fi ń jọ lọ. ويرحم كافرا kódà kèfèrí abọ́gibọ̀pẹ̀ aláìmọ̀ọ́rẹ́ tí tó ń sin nǹkan ní ń ṣàánú. ولا يبالي بكفره èmi ọlọ́run ò sì wá ní kèfèrí tọ́jẹ́ ń ṣàánú. لأنه لا يضر شيئا torí wọ́n ní ọlọ́run nǹkan kan ò lè ní mí lára. nǹkan náà ebe mi mọ̀ dá gbogbo ẹ̀ kí ni bẹ́ẹ̀ láyé tó fi gbé nìkan mọ̀ dá. الإسلام دينه ẹ̀sìn ọlọ́run tó ní àṣẹ náà ní Islam òun là ń sìn yẹn ẹ kú ojúmọ́ ẹgbẹ́ bí àṣẹ bàbá wa ìmọ̀ ẹ̀sìn darí wá bíbá yìí ẹlòmíì ní tí ó ṣe lè àmọ́ fọ́ọ̀lù pé ìmọ̀ọ́mọ̀ ní ká lọ bí wá sí lọ́gbẹ́ lómi dé. Islam lẹ̀sìn ọlọ́run bí màmú sì pẹ́ran ọ̀gbọ̀nọ̀ pa tiẹ̀ bọ́ ọba yẹn pa ọ̀jẹ̀ gífà. الإسلام دينه bí màmú ọba yìí sálámà níjọ yìí ní ọ̀gbọ̀nọ̀ sálámà bọ́ ọba yẹn sálámà òní tó kí. الإسلام دينه ẹ̀sìn ọlọ́run òun náà ní Islam. وكيف إسلامنا ẹ wá jẹ́ abẹ́rẹ́ wa ní ìbò láti ṣe Islam wa gbogbo ẹni bàbá ẹ máa mú fọ́sí lówó ẹ̀rẹ̀ kan ní mọ́sálásí ẹ tọwọ́ bọ kí nígbà tákàdá yá bẹ́ẹ̀ wí iná kò tún yẹ́lò mí nù wa kò yẹ́lò mí alẹ́ lómi ọmọ jánábà awé dòní ifi ń kú lọ kò sì mọ jánábà awé ó sì wá lóhun kí wọn gbá rẹ̀ jánábà ọmọ awé àwẹ̀ làǹgbà tí ń tẹ́ lọ ìwòye àwẹ̀ tó jẹ tó ọ̀sán ó ti bọ́ lọ bẹ́ẹ̀ ni ó dínú sàárè ẹ bá nù sàárè àfipátí
pati ni ọwọ́ àtàkìní kan mú yàrá rẹ̀ omi kan wá ń dájú màjẹ̀ kan mú ìwọ wọn kọ mú. وكيف نفعل بإسلامنا bóòlù á ṣe pẹ̀lú ìsìlámù wa. وكيف تلقى الله بدينه bóòlù ó ṣe ìpàdé ọlọ́run pẹ̀lú ẹ̀sẹ̀ ìjẹ́nu rẹ̀ ń gbé ìjẹ́ wákàtí márùn-ún rẹ̀ ń gbé ìjọ òǹkí bọ́lọ̀ ti ní ákì sóǹkì hàlà ni àbó òǹkí bọ́lọ̀ ti ní ákì. وقد قيل السابقون من الواعظين àwọn tó ti ṣáájú wọn bá wọn wá sí táwa ń sin jẹ láyé lónìí wọ́n ti sọ̀rọ̀ kalẹ̀. وأخبرنا بالذين سلفوا wọ́n wá ṣe láàbárì fún wa pẹ̀lú àwọn tó ti kọjá lọ. منهم من قلع عينه ẹ̀yin Àkúrẹ́ nítorí ìsìlámù tẹ̀yìn mú lọ́fẹ́ nìyí wọ́n wá ṣe láàbárì àwọn tó jẹ́ kí ìsìlámù kórí báyìí lẹ́yìn ànábì. ibà mú wọn torí kí ìsìlámù kó lè rí bó ti rí yìí. من قلع عينه لأجل الإسلام ibà mú wọn tí wọ́n fọ́ ojú ẹ̀ nítorí ìsìlámù. ومنهم من قطع رأسه لأجل الإسلام ẹni wọ́n bẹ̀rẹ̀ rí nítorí ìsìlámù. ومنهم من قطع يده ورجلاه ẹni wọ́n gé lẹ́sẹ̀ àtọwọ́ méjèèjì nítorí ìsìlámù. ومنهم من شد بسلاسل على الحجر ẹni wọ́n dé pẹ̀lú ẹ̀wọ̀n oríire wọ́n dé mọ́kúta níbẹ̀nu wọn pẹ̀lú ṣé bàbá ṣé wọ́n fi dé nítorí ìsìlámù. وقد صار إسلام اليوم يسيرا يسيرا àwọn ìwọ́n jẹ ìyá yìí torí tiwa ìsìlámù lọ́wọ́ ní tàǹkì ohun tí ọ̀sẹ̀ ló lè gbé kílẹ̀ ṣe bẹ̀rù. ìsìlámù ló ní bá wa ń pè ohun tó tí ọ̀sẹ̀ tó lè wá bá wa. ìsìlámù ló ní bá wa ń ké kùránù wa bó ti wù wá kùránù àti kéèyàn ìdáta rọ̀ nísìnyí ọ̀kẹ́ tí wọ́n bá wa gbé bí díà ni nígbà tẹ̀ ìgbádùn. ẹjọ́ wọn sì máa lérí mòlídìí ṣe kínníkà mòlídìí ṣe kínníkà ẹ̀yin bá a bá tó sí àyè máa bọ̀ ẹ wá tú wa ká ebe ẹ lè wá وأما المسلمون اليوم àmọ́ àwa mùsùlùmí tó ní أخلاقنا قبيحة ìwà wa ò dáa a ní ìmáàmù tí kí gbogbo òru fún wa tí ń ṣe gbogbo owó tó bá fún wa ẹ máa wà wọn tí èyí kí wọn ẹran wọn ó tù tí ìmáàmù lọ́jọ́ ìlú wa yóò tún máa gbé àwọn èèyàn báàbí pé náà jíwùn kó wá rẹran yìí orígbòdù ti láti àlọ Ọlọ́run ń sọ fún ẹ̀yin bẹ́ẹ̀ pé káyé yìí. أخلاقنا قبيحة kò kí nu أكرمك الله gbogbo ọjọ́ máa ń kò ní kí ọwọ́ adijọ́ lé yá wá lọ ra ẹ ọwọ́ lọ sọ̀rọ̀ àkúnmí mọ́ta أكرمك الله kálukú wá lọ pé ìtàrẹ̀ pé àkúnmí ni bọ̀dá kìí tẹ̀ wá pa lọ́mí ọkàn pẹ́ẹ́nà lásán ni àwọn táwọn bá fún yẹ àwọn ní dáadáa ìṣètò kàá pẹ̀lú ẹ ìwọlọ́lẹ́wẹ̀ tó gbé wájú Ọlọ́run gbogbo kàkà fún wa àwọn ńláṣí gbogbo rí ẹ̀ fún wa á ńláṣí tọrọ ìwọlúwa gbẹ̀rẹ̀ léyà ni àmọ́ wò ní ládàá kọ́ gbẹ̀rẹ̀ léyà. أخلاقنا قبيحة ìwà wa lónìí kò dáa. فلا خير في قول بلا عمل kò sóore lára ohun téèyàn ń gbé jáde téèyàn wá fi ṣiṣẹ́. ولا خير في مال بلا جود kò sóore lára owó. ayé ó ní mi ò ní yìí ṣe tó ìlera bàbá kò sóore ní owó téèyàn bá ní tí ò lè tọ́. ولا خير في حياة بلا صحة وأمن kò sóore ní sẹ̀mí ayé téèyàn ń gbé sọ̀rọ̀ lálàáfíà tí ó sì ní ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ dá Nàìjíríà àlàáfíà dá Nàìjíríà wọ́n ń jiyàn gbé nísìnyí
báwa náà ti ń bọ̀ tán à ń bọ̀ adé nu dájí ọ̀kan nù àwọn ọmọ ní èmi òun fẹ́ tọ̀ wọ́n ní máa tọ̀ nù ọkọ̀ kí wọ́n jí àmọ́lẹ̀ yá ni. ولا خير في الإسلام بلا خلق. ọba sóore nínú ìsìlámù èèyàn olóhùn kí wọn ló ń ṣe gbogbo ẹ̀ àwa wọ̀ ọ́ níwà kò sóore nínú ìsìlámù rẹ̀. ọ̀dọ̀ wọn rí ẹ̀yà àkúrẹ́ àbọ̀wọ̀rẹ̀ kálukú ṣe dáadáa ẹja fẹ́ràn ara wa ẹja máa wúra wa ẹja bá sálámà sí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu tọ́ba dá wa lóhùn pé wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ọmọ ìyá wa nìyẹn tọ́ba ní ìdílé wa bí tábà ní sẹ́fún ẹja ṣe fún. وأما kò على sí kankan lẹ́yìn ọlọ́run كرمك الله. kò sí kankan lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ní ọlọ́run lẹ́yìn ọlọ́run náà tó ní. الله bí kò sí ọlọ́run. الله. ọ̀dọ̀ wọ̀nyí wá sí wa ní ẹ fún yín ọlọ́run tó gbọ́dọ̀ dáadáa náà á tọ́ ọ́ kẹ́lá.